dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbé wa káàkiri àgbáńláyé. Gbáǹkọ́gbì inú àwọn ìwé ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣọ̀n. Arúgbá fi ohun ìbànújẹ́ sọ̀rọ̀ o, mi ì mọ ìdí tí ìgbéyàwó mi ṣe dàrú. Ohun ìbànújẹ́ ni gbajúmọ̀ òṣèré tíátà ilé wa Bùkọ́lá Owóyẹmí tó pọ̀ túmọ̀ sí Arúgbá fi sọ̀rọ̀ lójú òpó ìkànnì Instagram rẹ̀ nígbà tó ní òun ò mọ ìdí tí ìgbéyàwó òun ṣe dàrú. Ó sọ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí akẹgbẹ́ òun ìyẹn Bíọ́lá Báyọ̀ tó pọ̀ túmọ̀ sí Bíọ́lá Yínká ló fà á tí ìyàwó Dàmọ́lá Ọlátúnjí tẹ́lẹ̀ fi ro àròkàn tí ó fi fa ẹkún àsùndákẹ́. Gẹ́gẹ́ bí òṣèré ṣe sọ, ó ní látìgbà tí wọ́n ti gbọ́ nípa ìgbéyàwó Bíọ́lá ni ìrònú ti bá òun tóun ò sì mọ ìdí tí ìgbéyàwó òun gan ṣe dàrú. Nítorí ọ̀rọ̀ tó sọ sí Tinubu, àwọn èèyàn sọ̀kọ̀rọ̀ sí Yomi Fabiyi. Láti ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ni àwọn èèyàn ti ń sọ òkò ọ̀rọ̀ sí gbajúmọ̀ òṣèré tíátà ilé wa Yomi Fabiyi. Ọ̀rọ̀ tí Yomi sọ sí ààrẹ ilé wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló fà á tí wọ́n fi gbógun tì í. Ṣe ni òṣèré yìí bọ́ sójú òpó ìkànnì Instagram rẹ̀ tó ní òun ò ní dìbò fún Tinubu mọ́, ìyẹn tí kò bá ti lè wá àwọn tí ó ṣekú pa Mohbad ìyẹn Ìlérí Olúwa lọ́ba. Ọ̀rọ̀ yìí ni Yomi sọ tí àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí i. Ṣé wọ́n ní ṣé ohun tí ó kàn nínú ọ̀rọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lélẹ́yìí. Lẹ́gẹ́ Miami ní lóòótọ́ mi ò gbóyìnbó ṣùgbọ́n mo lówó lọ́wọ́. Gbajúmọ̀ òṣèré tíátà ilé wa Kẹ́hìndé Adams tọ́pọ̀ túmọ̀ sí Lẹ́gẹ́ Miami sọ fún àwọn tó máa ń fi ṣe yẹ̀ pé kò gbóyìnbó pé tí òun bá ti lówó lọ́wọ́ kí ló tún kù. Níṣe ni òṣèré ní iwájú ilé òun rí bí orílẹ̀-èdè Germany tí ó túmọ̀ sí pé òun ní owó gidi lọ́wọ́. Nítorí ọ̀rọ̀ Pasuma àti Saheed Òṣùpá tí Atawẹ́wẹ́ sọ, àwọn ọ̀gá ńlá àti àwọn mọ̀lẹ́bí Olúfimọ́ ń bínú sí i. Ọjọ́ Wednesday tó kọjá ní Alhaji Sule Àdìó Atawẹ́wẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ẹ̀rọ ayélujára tí ó sì sọ àwọn oríṣiríṣi awuyewuye tó ń lọ lágbolé fújì lásìkò yìí. Ẹ̀tù fújì gẹ́gẹ́ bí orúkọ Atawẹ́wẹ́ ṣe sọ lọ́jọ́ náà pé olórin tí kò bá lè bọ̀wọ̀ fún ara wọn ìyẹn láàrin àwọn akẹgbẹ́ ara wọn kò ń ṣe olórin gidi. Ó dẹ̀ tún sọ pé ìgbéraga ti pọ̀ jù láàrin àwọn onífújì. Ó ní ìgbéraga ni kò jẹ́ kí tẹ̀síwájú bá orin fújì. Èmi jù ẹ lọ, èmi ṣáájú ẹ bẹ̀rẹ̀ orin, ìwọ jù mí lọ àti ọ̀pọ̀ ọ̀rọ̀ ìgbéraga ló ń fa ìjà láàrin fújì. Wíwí Ànábì kò ṣàì mẹ́nubà bí òun ṣe gbé ẹ̀rọ ìgbóhùnjáde yẹn máìkì fún Saheed Òṣùpá láwọn àsìkò táyé ò tí ì gbọ́ orin Òṣùpá dáadáa, ìgbọ̀n tó ń pé orin sòun láyé ń gbọ́. Bẹ́ẹ̀ ló ní òun àti Màláíkà máa ń pọ́n ara wọn lé. Ó ní ẹ̀gbọ́n àwọn pátápátá ní Alhaji Obesere àti Alhaji Sefiu Alao. Alhaji Shina Akanni Scorpido jẹ́ ẹ̀gbọ́n àgbà. Ohun tí Atawẹ́wẹ́ sọ rèé tọ́pọ̀ àwọn olólùfẹ́ Òṣùpá àti Pasuma fi bẹ̀rẹ̀ sí ní ju òkò ọ̀rọ̀ lù ú tí wọ́n sọ pé kọ̀rọ̀ náà kò gba ẹnu wẹ́wẹ́. Wẹ́wẹ́ sọ pé kò sí nínú Wẹ́wẹ́ sọ pé gbogbo nǹkan tóun sọ yìí òun ò rí pé ohun tí ó burú ni. Ṣá o, ohun tí a gbé lásìkò tí a ṣàkójọpọ̀ ìròyìn tán ni pé gbogbo wọn ti padà parí aáwọ̀ tó wà láàrin wọn. Obesere la gbọ́ pé ó padà pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta láàárọ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ọ̀pọ̀ nínú gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ kan tí àwọn mẹ́jọ dá sílẹ̀ ìyẹn Sefiu Alao, Sule Adio, Abbas Akande, Saheed Òṣùpá, Sule Alao, Rẹ̀mí Àlùkò àti Wasiu Alabi Pasuma pẹ̀lú Taye Currency ni wọ́n jọ wà nínú ẹgbẹ́ náà. A gbọ́ pé orí inú ẹgbẹ́ náà ni wọ́n ti pe àwọn ní Obesere ti pe gbogbo wọn tí ó sì bá wọn sọ tó sì sọ pé kí ọ̀rọ̀ náà tọ́nu kálukú. Pẹ̀lú bí Obesere ṣe bá wọn yanjú ọ̀rọ̀ yìí, àwọn òṣèré mẹ́tẹ̀ẹ̀ta yìí ti fọ̀rọ̀ náà ṣe àfìsẹ́yìn tí eégún aláré fi aṣọ. Àní wọ́n sì ti gún régé báyìí ṣùgbọ́n tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn sì ń jà lórí ẹ̀rọ ayélujára. Nígbà tí àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ti gún régé ni àwọn èèyàn wá ń gbàdúrà pé lágbára Ọlọ́run kò ní sí ìjà lágbolé fújì mọ́. A ò rí jù báyìí lọ pẹ̀lú ìròyìn gbáǹkọ́gbì tó ń dé sétí gbọ̀yìn láti lè